àkàndé onígbẹ̀dù ọ̀rọ̀ táyé ń fẹ́. ó ti yá mo tún gbé kinní ọ̀hún dé oyin mọ́mọ́ dodo èdè mo gbé gbẹ̀dù àkànlù mi dé gbẹ̀dù àkànlù tí kì í lálùdànù alùfúnilọ́gbọ́n alùfúnilóye ẹ̀yin aráàlú wa gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ lóko lẹ́kọ̀ọ́ òkun àkàndé onígbẹ̀dù ọ̀rọ̀ táyé ń fẹ́ irúmọlẹ̀ tó ń jẹkuru. a ò sí ayé wa bẹ́ẹ̀ a ò sórílẹ̀-èdè yà sí àwọn olórí burúkú aṣíwájú la sì yàn ní nàìjíríà ìlú tó kún fún wàrà àtọyìn lórílẹ̀-èdè nàìjíríà yìí jẹ́ ìlú tí ọlọ́run ọba yàn fẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n á lọ́dẹ tó ń gbogbo fi pọ́kúrú musu àwọn olórí burúkú olóṣèlú onímọ̀tara ẹni nìkan ló ń dààmú wa ní nàìjíríà sọ̀rọ̀ sókè àkàndé onígbẹ̀dù ọ̀rọ̀ táyé ń fẹ́ arígbálálùgbá ọmọ barọba. irúmọlẹ̀ akéwì tó ń jẹkuru. kí lọ lórí burúkú olóṣèlú àsìkò yìí fẹ́ fi mí ṣe èmi ti kọjá nínú mo dàwọ̀ mọ́jú bó lórí burúkú yín bá kọlù mí ó kàn yọnu lọ́la kábíyèsí Èdùmàrè. ẹja wọ̀nyẹ táwọn sẹ́nitọ̀ ń gbà lọ́wọ́ oṣù àwọn rẹ́ẹ̀pù ń kọ́ kámọ́tì sọ ti gómìnà pẹ̀lú igbákejì rẹ̀ alága ìbílẹ̀ ń kọ́ ká tó wá sọ ti kánsẹ́lọ̀ olùkọ́ tó kọ́ gbogbo iléèwé èló lówó tí wọ́n ń gbà lóṣù lọ́wọ́lọ́wọ́ kẹ́nìyàn tó lè di pírẹ́sidẹ́ǹtì gómìnà sẹ́nitọ̀ rẹ́ẹ̀pù mínísítà kọmíṣánná alága ìbílẹ̀ kódà kánsẹ́lọ̀ ó di dandan kó kàwé o àní àwọn olùkọ́ tó ń kọ́ yín níléèwé èló lówó oṣù tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ àṣọ olórí burúkú onímọ̀tara ẹni nìkan gbogbo ipátá ẹ ò ní jèrè. ẹ̀yin ń gbádùn àwọn aráàlú wá dàbí ẹrú yín àdàbí ewúrẹ́ tẹ̀ ń sá ẹ̀gẹ́ fún nígbà tó bá wù yín ojú ẹ̀sìn iṣu kò ní pẹ́ rọ̀ àkàndé onígbẹ̀dù ọ̀rọ̀ táyé ń fẹ́. lójú ewúrẹ́ bíi kí gbogbo ilẹ̀ ó dẹ̀ kọ́ ni lójú àwọn jẹgúrújẹrá olóṣèlú àsìkò yìí bíi kí gbogbo owó orílẹ̀-èdè yìí ó jẹ́ tiwọn ni àwọn ẹni òfò ẹni àdánù àkàndé onígbẹ̀dù ọ̀rọ̀ táyé ń fẹ́. ipò òṣèlú lórílẹ̀-èdè yìí gbọ́dọ̀ di bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ torí owó àgbákò tí wọ́n ń gbà yìí ń kọ́. igbákejì gómìnà àná ní ìpínlẹ̀ Kwara ẹgbọ́n tó sọ jáde lẹ́nu ó ní tó wọn ò bá jẹ́ igbákejì gómìnà gẹ́gẹ́ bí owó fẹ̀yìntì òun 36,000 ló gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n lásìkò yìí tó ń jẹ́ igbákejì gómìnà àná 900,000 naira lòún gbà lówó oṣù gẹ́gẹ́ bí igbákejì gómìnà àná. ṣé ẹ ti wá rí wípé ìyànjẹ yìí pọ̀ ní Nàìjíríà ìjọba ṣé bàbá ẹ sọ gbogbo baálé ẹlẹ́dọ̀lẹ́ gbogbo sàmọ̀rí dóní tẹ́tẹ́ wọ́n dóní jìbìtì kárí ayé gbogbo obìnrin dóní nàbì nǹkan dé èèmọ̀ ńlá ní Nàìjíríà baálé ilé ò lè dẹnu ara rẹ̀ bọ́ mọ́ débi pé yóò sanwó iléèwé ọmọ àìmọye ìdílé ló ti dàrú lásìkò ìjọba ṣé bàbá àkàndé onígbẹ̀dù ọ̀rọ̀ táyé ń fẹ́. ètò ààbò rẹ̀ kò tiẹ̀ sí mọ́ ẹ̀rù ń bá àwọn èèyàn nígboro ẹ̀rù ń bá àwọn àgbẹ̀ lóko ẹ̀rù ń bá àwọn ìyálọ́jà láàrin ọjà òbí ò lè pọ ọmọ rẹ̀ ránṣẹ́ mọ́ nǹkan bàjẹ́ kọjá sísọ lásìkò ìjọba àsìkò yìí gbogbo ènìyàn tó bá kàn ló mọ̀ ẹni tó nílé lórí ní aláìní mọ́ àwọn gbogbo epo pẹtiróòlù sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tí ò lè gbé mọ́tò jáde mọ́ nǹkan ṣe wá ní Nàìjíríà irúmọlẹ̀ tó ń jẹkuru. irúfẹ́ àwọn èèyàn mẹ́ta ló kù tó ń gbádùn lórílẹ̀‐èdè yìí o. ẹni àkọ́kọ́ àwọn olóṣèlú àsìkò yìí ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn oníjìbìtì ẹ̀dá bóyá lójúkólójú tàbí lórí àwọn ẹ̀rọ ayélujára wọn ẹni ẹlẹ́ẹ̀kẹta àwọn olóògùn owó tí wọ́n fi ẹ̀yà ara ènìyàn ṣògògùn wọ́n ń bẹ nínú àwọn wòlíì àsìkò yìí wọ́n ń bẹ nínú àwọn alálàáfà ńláńlá àwọn aláwọ̀ èké olóǹkà rárá àkàndé onígbẹ̀dù ọ̀rọ̀ táyé ń fẹ́ irúmọlẹ̀ tí ń jẹkuru. ọ̀rọ̀ kan ń gbẹ́mi lọ́kàn ó ń gbẹ́mi nínú lórí ọ̀rọ̀ president Muhammadu Buhari díje ìbò lọ́dún 2011 kò wọlé ní bàbá bá bú sẹ́kù gbàgádá ńṣe ló ń ké bí ọmọ kékeré bí ẹni tó lóore ńlá tó fẹ́ ṣe fún Nàìjíríà àṣé eré orí ìtàgé ni bàbá adi ti ń ṣe fún gbogbo ọmọ Nàìjíríà ojoojúmọ́ ló ń gbogbo ń gbówó lórí lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ kò sówó tí mẹ̀kúnnù ó fi ra ìyà ńlá ń jẹ wá ní Nàìjíríà àkàndé onígbẹ̀dù ọ̀rọ̀ táyé ń fẹ́. ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn ò dájú bóyá oore ńlá ńlá lẹ́sẹ̀ fún wa lórílẹ̀‐èdè yìí ìjọba Muhammadu Buhari ìjọba Ọ̀ṣínbàjò Ahmed Lawal Fẹ́mi Gbàgàmíàmílà Bọ́lá Tinubu bàbá Bísí Àkàndé irọ́ Muhammed bí oore ńlá lẹ bá ṣe fún wa lórílẹ̀‐èdè yìí tí àwa rò pé ibi ni ó ti yá mo fẹ́ ṣàdúrà fún yín gbogbo yín pátá ó yẹ mọ́ bá mi sàmì àṣẹ gbọ́ adẹ́dàáyé àṣẹ̀dá ọ̀run irú oore ńlá tí wọ́n ṣe fún wa lórílẹ̀‐èdè yìí kó máa jẹ́ tiwọn náà pẹ̀lú lákọ̀ọ́lábo. irú oore ńlá tí wọ́n ṣe fún wa kó máa jẹ́ tọmọtọmọ tayátayá tiwọn. irú ìdẹ̀ra tí wọ́n ṣe fún wa pẹ̀lú ìgbádùn tí ò lákàwé kó jẹ́ tẹbí wọn tara wọn àwọn gẹ́gẹ́ pẹ̀lú lọ́lá kábíyèsí Èdùmàrè. àkàndé onígbẹ̀dù ọ̀rọ̀ táyé ń fẹ́ arígbálálùgbá ọmọ barọba àjẹrù. tó bá wá jẹ́ pé ibi lẹ̀ ń ṣe fún wa lórílẹ̀‐èdè yìí nítorí pé a jẹ́ aláìlágbára ẹ̀gbá ayé ó yá gbọ́ o ohun tí mo bá sọ lásìkò yìí ẹgbàárún mọ́sálá ìgbà. ìnira
òmìnira ńlá kó máa bá gbogbo àsìyàn olórí orílẹ̀-èdè Nàìjíríà. nítorí pé àtìká báyìí ní ìpẹ̀ràn ọ̀jẹ̀ gbogbo yín pátápátá ẹ̀ ní àlàáfíà. gbogbo ẹ̀dá ènìyàn tó ní wá lára lórílẹ̀-èdè yìí ẹ ò ní jèrè. ire ewúrẹ́ kan kì í wẹsẹ̀ àyàfi tó bá kú tán. ariwo kòkákòká la parò kéku orí báyìí lọmọ lélẹ́kú kó máa jẹ́ ti gbogbo ẹ̀yin tẹ́ ní wá lára ní Nàìjíríà. àkàdé onígbẹ̀dù ọ̀rọ̀ táyé ń fẹ́. irúmọlẹ̀ akẹ́wì tí ń jẹ̀kuru. mò ń lọ mò ń bọ̀ wọn ò ní pẹ́ dé. bí n bá padà dé ẹ̀yin olóṣèlú olórí burúkú àsìkò yìí tẹ́ ń kó wá mi bí òkèlè gbogbo yín pátápátá lẹ́ ṣàgbákò ọ̀rọ̀.